natural agbára tá a fi ń lé àwọn ẹ̀mí òkùnkùn kúrò nínú ilé, tá a fi ń lé àlìjọ̀nú kúrò nínú ilé, tálìjọ̀nú bá ń bẹ nínú ilé kan báwọn ẹ̀mí èṣù ń bẹ nínú ilé kan tí wọ́n ń da yín láàmú. Nǹkan tí mo fẹ́ sọ ẹni kó wá lọ ṣe síwájú kó tó ṣiṣẹ́ yìí, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹni tó bá ní ìpèníjà lórí àwọn àìsàn àbáyé ń dá láàmú àbí kíní èyíkéyìí nínú spiritual problem àti natural problem, ẹ contact Global Dahiratu Dhikrlahi, ẹ WhatsApp wa lórí +2761295638 ẹ WhatsApp wa lórí +2761295638. Now, tí àwọn àlùjọ̀nnú bá dáyàn láàmú nínú ilé, àwọn ẹ̀mí èṣù, ẹ gbìyànjú ẹ bá mi wá omi kànga, ẹ bù sínú bọ́kẹ̀tì kan, ẹ bu omi odò tó ń ṣàn, ẹ bù sínú bọ́kẹ̀tì kan, ẹ wá bu iyọ̀ ìsebẹ̀, ẹ bù sínú omi yẹn, ẹ gẹ́tì petrol níwọ̀nba bíi gas cup, ẹ bù sínú omi yẹn, ẹ gẹ́tì paraffin, that is kerosene, níwọ̀nba bíi gas cup, ẹ bù sínú omi yẹn náà, ẹ gẹ́tì engine oil níwọ̀nba gas, ẹ bù sínú omi yẹn náà, ẹ gẹ́tì diesel, ẹ bù sínú omi yẹn náà, ẹ wá gẹ́tì bíntù méje, tùràrí bíntù méje, ẹ wá dà sínú omi yẹn, ẹ mix ẹ papọ̀. Jẹ́ kí n gbé ẹ débẹ̀. Ṣó mọ̀ pé kò sí bí àlìjọ̀nnú ṣe ya wèrè tó àwọn ẹ̀mí èṣù yẹn? Ṣó mọ̀ pé wọn kì í délé epo? Àwọn tí wọ́n máa ń ná owó ànábọ̀, tí wọ́n máa ń ṣe akó owó, tí wọ́n bá ń ná káàkiri tó máa ń kówó olówó, tí wọ́n bá ná sílé epo owó wọn ò kí ń jáde mọ́. Kò yẹ, mo gbé ẹ débẹ̀ nìyẹn o. Natural stuff ni. Vasi alo ala dikiri inkuntun le ata ala moon. Nǹkan tó bá ní mímọ̀ nípa ẹ̀ lọ béèrè. Kò yẹ, tó bá ti mix ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ yẹn, bó jẹ́ yàrá lálìjọ̀nnú wà ní, lẹ́mí òkùnkùn wà, bó jẹ́ lé ní, ẹ máa fi clean, dẹ́tí mí sẹ̀pọ̀, ẹ máa fi clean ní ilé. Tó bá pò òdìdí lé ní, fi clean ní gbogbo òdìdí lé yẹn, kó fi clean yẹn, kó sì ṣe sàárà nǹkan tó bá lágbára. Bí sí ní láì ò ní gbúrò àwọn ẹ̀mí kẹ́mi yẹn mọ́. Gbogbo ẹnikẹ́ni tó bá wá ní ìpèníjà, tó yẹ pé tọkọtìyàwó tí wọ́n ń wojú Ọlọ́run, ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power, tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run, àbí ọmọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tó ní low sperm count, weak erection, quick ejaculation, long penis, manpower, gbogbo àwọn àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú la parí sí bí egbògi láti India, láti China, Arab country, prophetic medicine ló wà ń bẹ̀, 25,000 naira ní fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run. Infertility ni how to conceive, ẹ gẹ́ẹ̀tì ẹ̀, ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì all in one àbàṣe Àgbà natural apps tó ń wò more than 300 àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni cancer, diabetics, àwọn àìsàn ńláńlá àtàwọn spiritual àìsàn bíi pé kí wọ́n máa forí kókun aláǹtakùn, kó máa jẹun lójú oorun, kó máa ní ìbálòpọ̀ ojú oorun, kó máa ní àtàkì lójú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ WhatsApp wa lórí +2761295638 9. Masalamu wa ilẹ̀.